àwọn bandit tún petú o ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ sì ni sìnkú àwọn agbófinró gbá wọn mú gbàgì báyìí ni ẹ jẹ́ ká kọ́kọ́ gbóṣùbà káre fún àwọn àjọ DSS fúnṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe wọ́n láwọn kan ti wà tó jẹ́ pé àwọn tí ń wakùsà lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wọ́n ń ṣiṣẹ́ papọ̀ ní pẹ̀lú àwọn bandit imagine àwọn miner wa tó jẹ́ pé wọ́n ń wa góòdù wọ́n ń wa lithium wọ onírúurú àwọn ohun ànìmọ́nì wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti wá ń ṣiṣẹ́ papọ̀ wọ́n ti lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn bandit àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni àwọn terrorist àwọn bandit àwọn abayé ẹni jẹ́ àwọn tí ń pa àwọn èèyàn nípakúpa àwọn eṣin òkọkú ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ní agbára o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ bẹ́ẹ̀ sì ni tẹ́ bá wo sàkún àwọn agbésùmọ̀mí yìí dáadáa ẹ rí i pé táwọn ọmọ ológun wa tó bá ti sọ sẹ́sà àárín wọn báyìí the way tó ṣe máa ń retaliate padà ó máa ń ní agbára gan màá fún yín ní different cases different instances àwọn ọ̀nà tí wọ́n ti gbà láti wá sọsẹ́ padà nígbà tí àwọn ọmọ ológun wa tó bá bẹ̀ wọ́n wò tí wọ́n ju àdó olóró sáàrin wọn wọ́n máa ń bínú tán wọ́n á fárígá wọ́n á yarí kanlẹ̀ tán pátápátá ni o tó jẹ́ pé ìpadàbọ̀ àbìjà wọn kò kí ń ṣe kèrémí o ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí mo ti gbóhùn tẹ́ mọ́ jẹ́dé àwọn ìròyìn yàjó ìròyìn ajá àbalẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ gbogbo ẹ̀yin ojú tó tẹ́pẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ni mo kí yín káàbọ̀ sórí ètò tá a mú wá fún yín láàárọ̀ yìí bó lójú ọjọ́ ṣe lọ́dọ̀ tí yín bẹ̀ ń ọdẹ ọdún bí ẹ bá mi like ẹ máa bá mi comment kẹsì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àmọ́ kó tó di pé mo tẹ̀síwájú ní ọ̀rọ̀ yìí ẹja sáré dójú ọjà náà mò ń bọ̀ ẹ má yí kó ń bẹ̀ o àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. kòró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú. látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Ductaton natural capsule ti dé. láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Ductaton jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin. tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. ni Ductaton ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábíọ́pùtì. kò yóò dúró wò. má jẹ́ kí àìsàn tó gùn léwò. kó pa ọ́ dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí. láti ọdẹ àkùbùkà tó ń tiẹ̀. 0906-866-4147. lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. tó bá ti gbé Ductaton natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. ó yá gbé e lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Ductaton capsule. ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú tẹ́ ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ àbàmì kan ṣẹlẹ̀ ní ọjọ́ kérésìmesì gangan lọ́jọ́ ọdún 2025 èyí on the 25th of December 2025 tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jójójó tí wọ́n ń yọ̀yọ̀yọ̀ àmọ́ ní káàmpù àwọn agbésùmọ̀mí ní káàmpù àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP ikú làwọn fi ṣèfàjẹ́ o ikú ni wọ́n fi ṣe kérésìmesì torí pé kí ni ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ó ti ń sọ fún wọn tẹ́lẹ̀ tó ti ń kì wọ́n lọ pé òun ó sọsẹ́ o bẹ́ẹ̀ sì lòun ó ṣe àkọlù sáàrin wọn pé àkọlù tóun sì fẹ́ ṣe yìí ó ní òun ó gun and blaze wọn ni pé it will be quick and fast pé òun máa gun and blaze gbogbo àwọn iṣẹ́ òkọ̀kú pátápátá bẹ́ẹ̀ sì ni òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní Donald Trump lọ́jọ́ kérésìmesì gangan ló rán àwọn ọmọ ogun àwọn ọmọ ogun Department of War tí wọ́n gbórí wọlé wọ́n jẹ lérun wọ́n jọ̀nàrun jànàjànà dé bá àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò nípínlẹ̀ Sokoto eléyìí ní agbára o bẹ́ẹ̀ ni ṣe rí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ ń wò yẹn àwọn irinṣẹ́ kan ń bẹ lọ́wọ́ wọn àwọn ohun ìjà ogun tó jẹ́ pé kò sórílẹ̀-èdè kankan tó ní lágbàáyé tẹ́ ò bá gbàgbé lórílẹ̀-èdè Venezuela ní kòpẹ́kòpẹ́ yìí tó lọ mú Maduro tó jẹ́ president wọn imagine táwọn orílẹ̀-èdè Amẹ́ríkà fi lè gbéra ńlẹ̀ tó lọ sórílẹ̀-èdè kan Venezuela wọ́n dẹ̀ arrest president wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé tí president bá ń rìn ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní máa ń tẹ̀lé káàkiri àwọn chief of staffs àwọn ọmọ ológun lónírúurú
wọ́n láwọn ọmọ ológun tó ń tẹ̀lé ọ̀gbẹ́ni Manduru yẹn wípé they are more than 100. àwọn ọmọ ológun Delta Force kan ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó jẹ́ pé mysterious way ni wọ́n fi ń operate, mysterious weapon ní ń bẹ lọ́wọ́ wọn. wọ́n nígbà tí wọ́n fi yọ gẹ́lẹ́ síbi tí Manduru wà, ìyún ààrẹ orílẹ̀‐èdè Venezuela, wọ́n láwọn ọmọ ológun tó yí káàkiri wọ́n á tó bí 100, like 100 of them. àwọn ọmọ ológun Delta Force orílẹ̀‐èdè Amẹ́ríkà ilẹ̀ wọ́n tún lé ju Department of War tí wọ́n ṣọṣẹ́ sí káàmpù àwọn bandit lọ nípínlẹ̀ Sokoto. wọ́n nígbà tí wọ́n fi wọlé dé báyìí pé helicopter ló ń fò lókè ló ń rá bàbà lójú òfurufú wọn. wọ́n ti mọ ibi tí president yẹn wà, wọ́n ti mọ̀ gangan ibi tó wà gangan níbi tó jókòó sí. ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí ní agbára. wọ́n ní pé drone kan làwọn department àwọn Delta Force ni wọ́n kọ́ ránṣẹ́ tó jẹ́ pé bẹ̀rẹ̀ sí ń sàmì gbogbo bẹ̀ yẹn. wọ́n ní kò pẹ́ tí drone yẹn tó ń fò báyìí làwọn helicopter bíi 3 bíi 4 ló kàn déédé gbórí wọlé. ìgbà tó fi gbórí wọlé báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí ń sọ̀kalẹ̀ ni. wọ́n ní wọn ju 20 lọ tó wá ṣe operation yẹn. wọ́n ní ó ní kankan tí wọ́n kọ́ rán wọnú ilé ibi tí Manduru wà tó jẹ́ pé sand kan ni, wọ́n ní sand wave ni. ṣẹ́rí wọ́n ní bí sand wave yẹn ṣe ń dún létí àwọn ọmọ ológun tó ń protect president orílẹ̀-èdè Venezuela báyìí, wọ́n ní ẹ̀jẹ̀ ń jáde nímú àwọn ọmọ ológun tó rọ̀gbà yí president wọn ká. bẹ́ẹ̀ ni tó yẹ pé wọ́n ti lose consciousness. wọ́n ní gbogbo AK-47 àwọn ọ̀bọ̀n tí gbogbo wọn tó kó dání ó useless, ó ń jábọ́ lọ́wọ́ gbogbo wọn ni. wọ́n ń try láti má jọ́ lọ́hún pè. wọ́n ń du ẹ̀mí wọn ni, kò sí nǹkan tó kàn wọ́n mọ́ bóyá wọ́n gbé president wọn o àbí wọ́n gbé president wọn o, kẹ́fì lè mọ bí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà bọ́n ṣe ní agbára tó. èwo ni káṣẹ̀ kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má tí gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe. gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o. ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count. ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. ó yá pé nọ́mbà yìí láti họ́dà fún Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. kódà orílẹ̀-èdè Iran tí wọ́n ń ṣe protest lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ń bẹ̀rù Amẹ́ríkà pẹ̀lú bó ṣe jẹ́ pé iṣẹ́ ogun gangan làwọn yàn láàyò. ẹ rí i pé protest kan ń lọ lọ́wọ́ báyìí lórílẹ̀-èdè Iran, àmọ́ president wọn prime minister bí nǹkan ni wọ́n ń pè wọ́n lọ́hùn yẹn, ó ti pé Donald Trump tó ti bẹ̀rẹ̀ sí ń rawọ́ ẹ̀bẹ̀ tí Donald Trump náà sọ wípé ẹ̀bẹ̀ tí ń bẹ̀ wọ́n yìí ìyẹn ò sọ kò dí ìsọsí àwọn lọ́wọ́ torí pé àwọn ó ṣe àkọlù sórílẹ̀-èdè wọn. tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà bá ń sọ ọ̀rọ̀ kan kẹmọ̀ kó mì ní ẹni. ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí gbẹnu tán. ìgbà tó wá sọ sí káàmpù àwọn terrorist àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP nípínlẹ̀ Sokoto nígbà tó fi di on the 1st of January ọdún 2026 tàwánú rẹ̀ yìí. ẹ wò àwọn ISWAP wọ́n sọsẹ́ o, Islamic State of West African Province ISWAP wọ́n gbé ìgbésẹ̀ kan tó ní agbára. wọ́n ṣe àkọlù sí àwọn ilé ìjọsìn kọ̀ọ̀kan nípínlẹ̀ Adamawa tó jẹ́ pé wọ́n ba ayé àwọn kìrìsìtẹ́nì jẹ́. wọ́n jú àwọn kìrìsìtẹ́nì, wọ́n wá ń fi ìkìlọ̀ ńlá ránṣẹ́ pé káwọn kìrìsìtẹ́nì tètè padà wá kán wá di mùsùlùmí báyìí àbí káwọn fẹ̀mí wọn ṣòfò dànù. ẹ wo option 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fún wọn lọ́jọ́ ńlọ́run. àkọ́kọ́ náà wọ́n ní convert to Muslim or you die, pé kí wọ́n yí padà di mùsùlùmí. àwọn ẹgbẹ́ afòmíṣòfò ISWAP ní sọ̀rọ̀ yìí o, pé káwọn kìrìsìtẹ́nì wọn ò ní option o, pé ìsídà kí wọ́n convert sí mùsùlùmí àbí káwọn máa pa wọ́n dànù, káwọn máa fẹ̀mí wọn ṣòfò. kẹrí pé ọgbọ́n àti Islamite kìíní ní ń bọ̀ díẹ̀ yẹn o. mi fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀, mo mọ̀ pé èèyàn ọlọ́gbọ́n ẹ ti máa understand nǹkan tí mò ń sọ. èkejì ẹ̀wẹ̀ ńkọ́, wọ́n ní pé pay jizya tax. option ẹlẹ́ẹ̀kejì tó ń fún wọn ni pé kí wọ́n máa san owó orí tó ń pè ní jizya tax. wọ́n ní ìsídà káwọn pa wọ́n dànù àbí kí wọ́n máa san owó orí jizya tax tàbí kán convert sí mùsùlùmí. ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n fọwọ́ mú o páwọn ti jọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà.
ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ta ló ń fi ọ̀rọ̀ yìí léde ọ̀gbẹ́ni kan tó ń pè ní Brand Philip ó kọ sórí ẹ̀rọ amáyélujára X Twitter tó ń pè ní X báyìí ibẹ̀ náà ló kọ sí o wípé ó ní fọ́nrán kan táwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP yìí tí wọ́n fi síta níbi tó ti bẹ̀rẹ̀ sí ń dìkòkò wípé àwọn ó jẹ àwọn kìrìsìtẹ́nì run o gbogbo àwọn kìrìsìtẹ́nì tí ń bẹ lókè ọ̀yà lọ́hùn báwọn ó jẹ wọn o tẹ́nìkan bá ń sọ pé kò sí Christian genocide lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe ti rí i pé à ń parọ́ fúnrọ́ ni irọ́ ń parọ́ fúnrọ́ ni àwọn orílẹ̀‐èdè Amẹ́ríkà yìí ó náwọn nǹkan tí wọ́n rí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí ó láwọn nǹkan tí wọ́n rí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ìgbésẹ̀ pé àwọn sọsẹ́ sí káàmpù àwọn bandit àwọn sọsẹ́ sí káàmpù àwọn terrorist àwọn afẹ̀míṣòfò tó jẹ́ pé wọ́n waste life ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n waste ẹ̀dànù lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ò bá sì gbàgbé lẹ́yìn àkọlù tí Donald Trump ṣe nípínlẹ̀ Sokoto yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn bandits kan wà tó yẹ pé wọ́n ti ń escape kúrò ní agbọn ọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ tó yẹ pé ilẹ̀ Yorùbá ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wọlé sí ẹ rí i pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọsẹ́ ńlẹ̀ Yorùbá báyìí wọ́n sọsẹ́ kan ní kòpẹ́kòpẹ́ yìí ní Oríire local government area nílùú Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti pa àwọn aṣọ́gbó ọdẹ bíi 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi wọ́n ṣòfò dànù wọ́n ní ìpa tí wọ́n pa wọ́n waste life wọn ni. bẹ́ẹ̀ sì ni a tún gbọ́ nípa ọ̀rọ̀ lẹ́tà kan tó láwọn bandits tí wọ́n ń kọ tí wọ́n fi sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn location káàkiri pé on the 20th of this January páwọn ń bọ̀ o sí Oríire local government area yẹn náà nípínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí wá ní àwọn àjọ DSS ni wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà lánàá òde yìí ẹ̀yin èèyàn ẹ kọ́kọ́ bá ń gbóṣùbà káre fáwọn DSS náà fúnṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lánàá òde yìí ẹ rí i pé ọ̀rọ̀ àwọn bandit tó ń sọ sílẹ̀ Yorùbá yìí ọ̀rọ̀ wọn gbà fura sí ó ti ná àwọn ohun ànìmọ́nì àwọn natural resources kọ̀ọ̀kan tí wọ́n ti rí nílẹ̀ Yorùbá táyé fi gbà wọ́n tó fi ń sọ sẹ́ níṣekúṣe bọ́n ṣe ń ṣe òun because àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmọ́lù tó túmọ̀ sí pé ó nídìí táwọn bandit fi ń bọ̀ wá sílẹ̀ Yorùbá ó ti ná àwọn nǹkan mèremère tó ń rí pé ilẹ̀ ta ní nílẹ̀ Yorùbá ń bì ó ná àwọn natural resources kankan tó jẹ́ pé owó ńlá ni gbogbo bó ṣe ń ṣọṣẹ́ nípínlẹ̀ Kwara yẹn tó ń ṣàǹṣọṣẹ́ lójoojúmọ́ tó ń lé àwọn èèyàn tí ń bẹ lágbègbè yẹn dànù tó máa dá àgbègbè kan the first thing tó wá kọ́ ṣe ni pé wọ́n á kọ́ pa àwọn èèyàn náà láti scare a lot of people out from that territory táwọn èèyàn bá ti wá kúrò ńbẹ̀ yẹn tán ìgbà yẹn láyé máa wá gbà wọ́n láti máa ṣe gbogbo ọṣẹ́ tó yẹ kán ṣe wọ́n ní àwọn ọkọ̀ àjàgbé tí ń lọ síbi 12 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti kó lithium tí wọ́n ti kó sí tó kún bámúbámú òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ń kó lọ o kódà wọ́n ní láti Ṣakí ni ọkọ̀ yìí ti gbéra àmọ́ ìlú Ìlọrin làwọn DSS ti padà rí wọn mú àti Ṣakí ni wọ́n ti ń bọ̀ àwọn náà dẹ̀ ti wọ́n ti ń wash tó ń rìn tìfura ni torí gbogbo àwọn lithium tó ń kó iná nǹkan kan ṣáà ni wọ́n bá wọn gbé kúrò níbi tó ń wà yẹn wọn ò lè máa tàánú gbó ibi tó ń wà yẹn wọ́n ní láti kó kúrò níbẹ̀ yẹn bọ̀kẹ́ wá rí i pé ọ̀rọ̀ yìí ó lọ́wọ́ àwọn nǹkan nú because àwọn nǹkan òǹkan lè kù gìrì kán wá láti orílẹ̀-èdè bòmíì kán wá máa ṣe bó ṣe wù wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà to the extent pé wọ́n lọ máa kó àwọn natural resources wa ẹ wo àwọn DSS wọ́n gbá wọn mú lánàá o bó o ní information yẹn ṣe kàn wọ́n lọ́wọ́ ẹni tó jẹ́ Minister for Solid Minerals ìyún Délé Aláké òun gangan ló ta àwọn àjọ DSS lólobó wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ o pé wọ́n ti ń gbé kinní yẹn kọjá ní Ṣakí o ọ̀nà bí tó fẹ́ gbà rèé làwọn DSS náà bá gbéra ńlẹ̀ wọn kàn tiẹ̀ waste time rárá wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni ẹ wò ó gbogbo wọn pátápátá báyìí ni wọ́n gbá mú àmọ́ àwọn awakọ̀ wọn ni wọ́n gbé wọ́n sì sọ pé wọ́n háyà àwọn drivers wọ̀nyí ni wọ́n ní wọ́n háyà àwọn driver yẹn ni tó túmọ̀ sí pé àwọn tó rán àwọn driver yẹn ṣe dé tòrútòrú tó bá tẹ àwọn driver yẹn tó ń tẹ̀ wọ́n nú dáadáa ó yẹ kí àwọn tó rán wọn ṣẹ̀ yìí kí gbogbo wọn kó máa yọjú jáde lọ́kọ̀ọ̀kan léjèèjì torí lithium tẹ́ ń wò yẹn burúkú owó ni o burúkú dọ́là a ná àwọn resources lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kí làwọn olórí wa ń ṣe for goodness sake tí wọ́n lè take care territory wọn we have a lot of natural resources in Nigeria orílẹ̀‐èdè Nàìjíríà yìí orílẹ̀‐èdè tó kún fún oyin àtọ̀rá ni tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ànìmọ́nì
tó yẹ káwọn àwọn adarí wa, àwọn olórí wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, àwọn president ni o, àwọn governor ni o, ní gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè yìí, àwọn nǹkan tó yẹ kí wọ́n mú lọ́kùnkúndùn ni wọ́n fọwọ́ yẹpẹrẹ mú to the extent pé àwọn bandits kan ló wá ń wá tó fẹ́ lọ máa harvest gbogbo àwọn natural resources yẹn, ẹ rí pé nǹkan burúkú jáì ni. Ilé ó ní agbára, ó gbẹnu tán, ó lè kínka, bẹ́ẹ̀ náà ló pa kan sọ. Ẹ̀yin èèyàn mi ẹ wo, nǹkan ń bẹ lórí tébù mi lónìí tí mo bá yín kó wá lóní bìbà ni o. Ẹ má bá ń pín kinní káàkiri, kí ẹ bá mi comment, kí ẹ máa like. Àmọ́ ṣáájú ìgbà náà nǹkan, ẹ jẹ́ àtúnṣe dójú ọjà, mò ń bọ̀ ná, ẹ má yí kúrò ńbẹ̀, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. Ẹ̀yin ọkùnrin o, ẹ súnmọ́ bí, ọkùnrin nìkan ni mò ń tọ́jú. Èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ, mo ti kó oògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú. Àwọn oògùn ìbílẹ̀ tó jiná dẹnu, kíá ni ìṣòro máa fi ọ́ sílẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀, tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra, àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. Ṣíọ̀, orí burúkú ò kì í ṣe tèmi. Bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kó o pè sí báyìí 081 00 79 0928. Ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928. Èwo ni pé kí fáyíngì owó ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí. Ẹ wá gbọ́ o, gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń bá yín jà tẹ́ ẹ lè dúró dáadáa. Bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì, ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn. Yóò wá sọ di ọ̀lẹ pátápátá, má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta. Ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ. Èwo ni pé kọ́mọkùnrin pé 40 ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún 10 yóò wá máa súnkì, kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ èmi Balógun Kúyẹ̀ tí mo máa fún yín. Bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. Ẹ̀yin ọkùnrin tẹ́ kì í rí tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù, ẹ kàn sí mi ní kíá. Gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́. Pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928. Ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928. Aṣoríire o. Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan wípé táwọn ọmọ ológun wa bá ti ń ṣe àkọlù sí káàmpù àwọn bandits báyìí, the way tó ń ṣe máa ń retaliate ó máa ń ní agbára gan. Ẹ wò ó, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Edo ní kòpẹ́kòpẹ́ yìí, níbi tí àwọn ọ̀dọ́, àwọn ọmọléèwé nípínlẹ̀ Edo, pàápàá jùlọ ní Ekpoma, tí wọ́n tú jáde lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n ni tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn wípé ìjọba ìpínlẹ̀ Edo ó ti tó gẹ́ ọmọ Léfì, pé bọ́n ṣe ń jí àwọn gbé tí wọ́n ń pa àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni yìí, ó ti tó gẹ́ o, fáwọn ò lè máa tẹ̀síwájú bí eléyìí. Kí láǹfààní oyè àwòdì tí wọ́n fi àwọn olórí jẹ tí wọ́n sì lè dágbádìí ẹ? Kí láǹfààní pé ó ń jẹ́ gọ́fúnà, àwọn ní minister of defence ní onírúurú, náwọn ọmọ ológun, ní sójà, ní air force, ní gbogbo ẹ̀, bẹ́ẹ̀ sì làwọn bandits ní ó gbòde kan, gbogbo inú igbó wọn pátápátá làwọn bandits ní ó wà. Ta tún gbọ́ pé àwọn bandits gan wọ́n rówó ra cheap drone tó fi ń sọṣẹ́ tó fi ń sáàmì àwọn ọmọ ológun. Kí wá ló dé, ṣé Nàìjíríà ò ní resources dání ni tó lè lọ fi tákù gba àwọn bandits yìí kó wọ́n lè jẹ gbogbo wọn run lẹ́ẹ̀kan náà? A gbọ́ pé ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí pé wọ́n ṣe joint tax operation pẹ̀lú àwọn ọmọ ológun àtàwọn air force tí helicopter wọn bẹ̀rẹ̀ sí ń pò ìràbàràbà ní àwọn inú igbó tí ń bẹ nípínlẹ̀ Edo. Wọ́n ní gbogbo àwọn ilé àwọn bandits yẹn tí ń bẹnu igbó pátá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju bọ́ǹbù sí lọ́kọ̀ọ̀kan léjèèjì tí gbogbo ẹ̀ ń dún gbàmù tí wọ́n bọ́ǹbù a lot of àwọn ilé táwọn bandits ti kọ́ sínú igbó. Wọ́n ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rùn lọ́jọ́ yẹn lọ́hùn. Ìgbà tó fi dọjọ́ kejì báyìí, ẹ wò àwọn bandits tó ṣẹ́kù tó ń yọrí bọ́rọ́, wọ́n láwọn bandits bíi 200 ni wọ́n padà nù. Àwọn ilé tó kù oró tí ń bẹ lára wọn ni wọ́n jáde ní wọ́n ṣe àkọlù sí àwọn ọlọ́pàá. Wọ́n ní division kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Dangote refinery ní Ekpoma. Wọ́n lọ́rọ̀ yìí ó di gbẹ̀gbẹ̀gbòs lọ́jọ́ tá à ń wí ní nǹkan bí ọjọ́ bíi 3 sí bíi 4 sẹ́yìn báyìí níṣẹ̀lẹ̀ àbàmì yìí ló ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ́ bá ti wo fọ́nrán yẹn, mo post fọ́nrán yẹn sórí page wa, ẹ try láti lọ wo fọ́nrán yẹn because ó wà well detailed. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Wọ́n láwọn ọmọ ológun yìí, àwọn bandits yẹn, wọ́n kọ́kọ́ wá ṣe àkọlù sáwọn ọlọ́pàá ilẹ̀ wa ni wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn mọ́ra wọn. Kódà ọta àbọ̀n wọlé sára ògiri police division yẹn lọ́jọ́ ńlọ́hùn. Ọ̀rọ̀ yìí gbẹnu tán. Kí ni nǹkan tíjọba fẹ́ ṣe lórí àwọn bandits yìí? Ṣé bá ṣe máa wòran leléyìí táwọn ọmọ ológun ó ṣàkọlù sí camp àwọn bandits táwọn náà tún máa retaliate padà, wọ́n á tún ṣàkọlù, wọ́n á tún wá retaliate padà? Eré kí la ajá ń bẹ́kùn ṣe nítorí Ọlọ́run?
ṣáwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣé wọn ò ní resources fún wọn ní capacity ni láti yanjú gba àwọn kìíní lẹ́ẹ̀kan náà àmọ́ ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn náà ti ṣe tán láti dá sí ọ̀rọ̀ wa láti rí dájú pé wọ́n palẹ̀ gbogbo àwọn bandits kó ń lẹ̀ tán pátápátá Ọlọ́run ọba Èdùmàrè yóò sì máa fún wọn ṣe ẹ bá ń ṣàmì àdúrà kẹ bá ń gbé tó àdúrà mi ẹ̀yàn mi ẹ bá ń comment kẹ máa like kẹ sì máa bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nírì jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí tó bá yẹ pé ìgbà kan tí yín rè tẹ́ ń balẹ̀ sórí ìkànnì Àdàbà tẹlifíṣàn tẹ́ ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ìwọ̀n àtàyín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí lórí Facebook Àdàbà TV là ń jẹ́ ń bẹ̀ lórí TikTok Àdàbà TV náà ni lórí Instagram Àdàbà TV ni o bàbá ń bá rí ẹ lórí YouTube Àdàbà TV ni ẹyẹ méjì ò kí ń jàṣà Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹyẹ lè gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ìwọ sátidé. èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà ó ní àrùn ojú ni tàbí òní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti order fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. tí tí òṣogbo rẹ̀ àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀ ó lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà irú eléyìí nìsín nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni irú eléyìí nìsín oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀ béèrè fún. ní hypertension. bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ni. eléyìí àìsàn kan ṣe mí mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wa ń ro mí ojú mi wà ń ṣe vì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè mú jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ òǹgbò lọmọ jí tọmọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára ṣe rí eléyìí ọṣẹ atúndè ni kò sí rúdè tó bá lè wà ọ̀nlálà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíràn ti mọ̀ pé kóun mọ bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbá sì kí èèyàn ni wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ òun tán òun ní padà ní mọ́ bó sì tí ní ọmọ ilé ni òun tán òun ní bá nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ ibì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn ilé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùn sòsò pa àánú rẹ sì ń ṣeun nítorí ọba fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ ọba ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá sá ti rò sí ọ kì í ṣe pé olówó ni mí mo ti ní tán kọ́ o ti ní tán kọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èyí ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì ń yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé kalẹ̀ rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé bẹ́yàn bára ayé gbé wọn ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì máa lógo wọn ó rògo fáwọn kan ni o gbọ́dọ̀ sí rí ni.